ẹ̀yin èèyàn àṣírí ti fojú hàn o. Bẹ́ẹ̀ ni gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé tí wọ́n gbé nílùú Oríire gbogbo ẹ̀ ló ti jáde báyìí. Bí wọ́n ṣe gbé wọn, àwọn wo ni wọ́n plan ẹ̀? Ìgbà wo gan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní plan ìjínigbé tí wọ́n ṣe nílùú Oríire, Ẹ̀síẹ̀lẹ̀ àti Yáwọ́ta yìí? Mo fẹ́ kẹ́ wá lọ farabalẹ̀ gbọ́ gbogbo àṣírí náà lẹ́nu bàbá Kola Olootu. Kódà gbogbo ohun tẹ́ ẹ mọ̀ nípa bí wọ́n ṣe tún fi wọ́n lẹ̀. Ṣé ìjọba ló gbà wọ́n kalẹ̀ ni? Ṣé àwọn ará bí gangan ló yọ̀ǹda wọn ni? Kí ló ṣẹlẹ̀ gangan? Gbogbo àṣírí yìí lẹ fẹ́ lọ gbọ́ nínú fọ́nrán yìí. Kí ló ṣokùnfà ikú tí àwọn tíṣà méjì tó kú ń bẹ̀ ní àkàtà wọn? Kí ló ṣokùnfà ikú wọn? Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ atótónu ẹ̀ lẹ́nu bàbá Kola Olootu nínú fọ́nrán tí mo mú wá yìí. Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ wá lọ gbọ́ kòǹbókí ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Ìyá píríncípà tí wọ́n dálẹ̀ táwọn èèyàn bùn mọ́tò, ìyá ti sọ wípé bóyá lòun padà lọ máa ṣiṣẹ́ tíṣà mọ́ o. Ó ní ìyá ti lo 28 years, ọkọ̀ ọdún méje tí ó lò tí ó fi fẹ̀yìntì. Ó ní òun rò pé òun ó lè parí ọdún méje. Àwọn èèyàn wá sọ pé ó ti ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní psychology trauma. Wípé gbogbo ìgbà tó bá ti ń dé ọ́fíìsì ẹ̀ ní ó máa rántí bí wọ́n ṣe wá jí òun gbé. Pàápàá jùlọ tó bá dé environment ibi tí gbó wà ẹ̀rù ọmọ bá. Ó ní tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbé lọ òun rò pé òun ó ṣiṣẹ́ tíṣà. Àwọn tí wọ́n wá kó àwọn ọmọ léèwé àtàwọn tíṣà yìí bóò ni ẹ ṣe bẹ̀rẹ̀ plan ẹ̀. Mo láyọ̀ láti sọ fún yín pé láti inú oṣù kejì ẹni a ti ń plan bí wọn ó ṣe wá kó àwọn èèyàn o. Kì í ṣe nǹkan tí a ń rò lálẹ́ àná mọ́júmọ́ òní tí a sì ń gbọ́nà Ọ̀yọ́ sí ètí bọ̀. Ẹ wo láti inú oṣù kejì títí sínú oṣù tí wọ́n gbé àwọn ọmọ àti inú oṣù tí wọ́n wá gbé wọn jù ú lẹ̀. Ṣé wọ́n dojú ìbọn kọ wọ́n ni? Ṣé wọ́n yìnbọn mọ́ wọn ni kí wọ́n ó tó kó àwọn ọmọ lẹ̀ àbíbò? Nígbà tí ìbọn wá ń lọ lákọlákọ bóò ní bó ṣe tajá bá àwọn ọmọ bí òní kankan ò ṣe kú nù wọn. Ṣé wọ́n gba ránṣọ́ọ̀mù wọ́n fún wa lówó ni wọ́n wá tú àwọn ọmọ lẹ̀ àbí wọ́n rá àwọn ọmọ gbà ń tipátipá lọ́wọ́ wọn. Bàbá ń sọ̀rọ̀ nípa ìwádìí ọ̀rìn kí ni wí tí mo rí nípa bí ẹ ṣe gbé àwọn ọmọ yìí lọ. Àṣírí kan mo kọ́kọ́ sọ fún yín. Àwọn ẹgbẹ́ ẹṣin ọ̀kọ́kú àbí mélòó wọn dà á lẹ̀. Wọ́n kó kínní pílátífọ̀mù tí wọ́n máa ṣe lórí fóònù yẹn wọ́n kó jọ wọ́n ń ṣàyìn àwọn èèyàn sí. Gbogbo ìwọ tí ọmọ wọn tọ̀ mẹsẹ̀ tó ṣàdédé rí gúrùpù kan tí wọ́n ṣàyìn rẹ fún gúrùpù tí wọ́n náà ó kórì bọ̀. Ọlọ́run má jẹ́ ṣàyìn gúrùpù tí wọ́n ó fi rán ọ lẹ́wọ̀n. Ọlọ́run má jẹ́ ṣàyìn gúrùpù àwọn tí wọ́n ń wá o. Wọ́n dá gúrùpù lẹ̀ lórí fóònù. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láti bẹ wọ́n ti ń plan gbogbo bí wọ́n ó sì nǹkan mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o. Mùjísà tá a kọ́kọ́ rí ni pé wọ́n dú Mr. Oyedokun. Kí ni ẹ̀ṣẹ̀ wo ni Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi dùnbù ẹ̀? Níbo Mr. Oyedokun wà tí wọ́n fi lọ mú un tí wọ́n fi dùnbù ẹ̀? Sáwọn ọmọ yẹn ń wo ni àtàwọn tíṣà bí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ kọ́ o. Ọkùnrin àti obìnrin lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n di nǹkan mọ́ wọn lójú débi pé wọn ò lé wọn bí àwọn wà. Ẹ̀ṣẹ̀ tí Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi pa á ní fanáfanṣu ni wípé nígbà tí wọ́n kó wọn sórí mansíìnì kí wọ́n ó tó kó wọn wọ́n sọ pé kíkálukú kó fóònù ẹ̀ wá. Wọ́n ní Mr. Oyedokun ò fi fóònù tiẹ̀ sílẹ̀. Ẹni tó wá gbọ́n lórí mansíìnì bóyá fóònù Mr. Oyedokun ríǹgì. Ṣé mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́yẹn kálukú ọmọ pé lákọlákọ ń bolẹ̀ wà. Kò lè gbé fóònù gbọ́n fóònù ń ró lákọlákọ lọ́wọ́ ẹ̀ nínú àpò ẹ̀. Ní à ń sì ṣe dénú gbó tán lẹ́ni tó gun mansíìnì àtàwọn ikọ̀ ẹ̀yìn ọ̀kọ́kú tí wọ́n gbé wọn lọ sọ pé òun fura pé fóònù ń bẹ lára Oyedokun. Eré ni àbí àlọ́ wọn kọ́ bàkú ẹ̀ wọ́n bá fóònù wọ́n sì bí léèrè wípé nígbà wọn ní kálukú ó fi fóònù ńlẹ̀ ọ̀gbọ́n ni ó lóun ọ̀mọ̀gbà náà tí wọ́n ní wọn ó fi fóònù. Inú bí ọ̀gá wọn pátápátá ó ní bóun ọ̀bá tiẹ̀ ní pẹ́ nìkan kan òun ó fi ọjọ́ òfin káwọn èèyàn ó lè bá a mọ̀ wípé kò dáa kéèyàn máa parọ́ lórí fóònù tó wà lápò ẹ̀. Lójijì wọ́n mú kúrò láàrin àwọn tí wọ́n kó sí. Wọ́n ti kó wọn bì kan náà. Wọ́n ti faṣọ dì wọ́n lójú. Wọ́n sì mú un lọ. Wọ́n ló bẹ̀bẹ̀ kódà ó fọlọ́ ń bẹ̀ wọ́n. Wọ́n ní wọn ò gbọ́ ọ̀gá wọn ti fún wọn ní ọ̀dà pé kí wọ́n lọ yanjú ẹ̀. Wọ́n mú un débi tí wọ́n ó ti yanjú ẹ̀. Wọ́n gbọ́ tí ń pariwo lọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. Ariwo làwọn ọmọ iléèwé ẹ̀
gbọ́ àtàwọn principal wọ́n gbọ́ ariwo títí nígbà ọ̀dẹ̀ kan ariwo yẹn lọ òkè lálálálá àyún ni wọ́n rí wọn ọ̀rá bọ̀. Ó tó bí wákàtí kan nìkan nínú àwọn ọmọ ẹṣin ọ̀kọ́kú yẹn níwà ń jó ní bí ìgbà téèyàn ń yayọ̀ pé wọ́n ti mú kan balẹ̀ nù yín wọ́n ní kọrin ní jó. Wọn ò tú wọn lójú lẹ̀ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́ bí wọ́n bá fẹ́ yàgbẹ́ tàbí wọ́n fẹ́ tọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wọ́n ní pé ẹ dákun ẹ jọ̀ọ́. Ara àwọn tó gba òmìnira nínú àwọn tíṣà ló ròyìn báwọn. Kò dé ní Mr. Oyedokun bóun ṣe lọ́nu wọ́n yanjú ẹ̀ wọ́n sì pa fáìlì rẹ̀ déwájú Ọlọ́run. That was the end of Mr. Oyedokun. Olùkọ́ ẹlẹ́ẹ̀kejì bó ni a ṣe pa kí lòun ṣe. Ìjọba àtàwọn agbésùnmọ̀mí ti ń sọ̀rọ̀ ńgbà náà. Ọ̀rọ̀ tí wọ́n sì ń jọ ń sọ ńgbà yẹn ni pé bí wọ́n ṣe tú àwọn ọmọ ẹlẹ̀ gbogbo ìgbà tí ìjọba ọ̀sán nǹkan kan oníkọ̀ ń lọ lábẹ́lẹ̀. Lójijì ọlọ́gá wọn tún bínú ńjọ́ kan wípé àwọn sọ́jà ń súnmọ́ wọn pọ̀ jù. Wọ́n ti wọ́ọ̀nù o pé bí wọ́n bá ti súnmọ́ wọn àwọn pa gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ wọn. Lábẹ́ bẹ́ẹ̀ ìjọba wa lo nǹkan tá à ń pè ní native intelligence. Wọ́n pa àwọn tó ní native intelligence. Wọ́n pa pọ̀ mọ́ high technology. Wọ́n tún nà ọmú tíṣà kejì wọ́n dúnbú ẹ̀. Àwọn ìjọba náà wá ní bí kinní ṣe ń lọ ẹ̀ ìjọkọ̀ọ̀kan kí wọ́n pa àwọn ẹni ìsanra ẹ̀. Níbẹ̀ ni native intelligence ti wọlé. Nínú fóònù tí wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ nínú fóònù nọ́mbà ọwọ́ wọn wọ́n track ẹ̀ pẹ̀lú àṣẹ àwọn ọlọ́pàá. Wọ́n sì mọ gbogbo ibi tí wọ́n fi tẹlifóònù yìí bá sọ̀rọ̀. Wọ́n sì wọ bàálù lọ wọ́n sì ń lọ kó àwọn èèyàn wọn. Nígbà tí wọ́n wá kó àwọn èèyàn wọn tó tẹ́jọba lọ́rùn ìjọba wá láwọn fẹ́ bá wọn ṣàdéhùn àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí fídíò kọ́ọ̀lù. Táwọn bá ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò kọ́ọ̀lù ní tí wọ́n bá fẹ́ gbà kí wọ́n já wọn gbọ́. Wọ́n gbé fídíò ìjọba náà gbé tiẹ̀ fídíò wọ́n wá ń ṣò àwọn èèyàn wọn fún wọn. sẹ́ẹ̀mẹ́nì. Àwa lé èèyàn lọ́wọ́ yín ẹ̀yin náà lé èèyàn lọ́wọ́ wa. Tí ẹyọ kan tó bá tún kú nínú àwọn èèyàn tó wà lọ́wọ́ yín gbogbo àwọn tẹ́ ń wò yìí ẹ má sunkún wọn o àwọn náà ti lọ nìyẹn. Àṣé abẹ́ni lórí kì í fẹ́ wọn ó mú dà lọ nípàkọ́ ọ̀hún. Àṣé agbésùnmọ̀mí àṣé wọn ò fẹ́ kéèyàn tí wọ́n kú bí wọ́n ṣe dájú tó bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa. Ọwọ́ wọn rọ wọn ò lè ṣe nǹkan kan mọ́. Ọwọ́ adẹni tí ó rẹkùn àtẹni tí ó tà òkèèrè làwọn méjèèjì ó ti máa gbúrò ara wọn. Wọ́n ní kí ni ìjọba ń fẹ́? Ìjọba láwọn èèyàn tó wà lọ́dọ̀ yín àwọn fẹ́ ní fọnáfọnsúkẹ́ ẹ̀kọ́ wọn lẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ fojú sunkún gbogbo àwọn tó wà lọ́dọ̀ ọ̀wá yìí. Ọwọ́ àwọn ọ̀rọ̀ wọn ò lè ṣe nǹkan kan mọ́. Ìjọba farahàn wọn pé eléyìí ṣerémọdé o. Wọ́n ní kí ni ìjọba ń fẹ́? Ìjọba láwọn èèyàn tó wà lọ́wọ́ yín làwọn ń fẹ́. Wọ́n lọ́dà náà kíjọba ọmọ wàá kógun bá wọn. Àwọn èèyàn wọn kí wọ́n máa lọ síbi báyìí kí wọ́n lọ dúró dè wọ́n ń bẹ̀. Àwọn ó kó àwọn èèyàn wọn àwọn ó júwe fún wọn kí wọ́n máa lọ. Àwọn ò sì ní dá wọn dúró. Káwọn sọ́jà ọlọ́ dúró níbi ó jìnnà ṣùgbọ́n kí wọ́n mọ̀ súnmọ́ wọn. Bí wọ́n ṣe kó àwọn ọmọ ẹlẹ́nu àti ń tó lè rìn àti ń tí ò lè rìn. Wọ́n rìn gan nínú igbó kí wọ́n tó débi àwọn sọ́jà wà o. Kódà odò kan wà tọ́jẹ́ wípé tíṣà kan ní ń gbé àwọn ọmọ kéékèèké léjìká tí ń gbé wọn fo odò kan wà láàrin méjì ibẹ̀ síbi tí ọkọ̀ àwọn sọ́jà wà. At the end of the day ìyá principal àwọn tíṣà tó kù àtàwọn ọmọ gbogbo wọn pátá. Ọ̀gá sọ́jà ní a kì í mú olè ká mọ́ yan. Káwá pé a ti gbà wọ́n o a ti gbà wọ́n ọmọ o. Àwa rí evidence àwa rẹ̀ nìkan kan mú. Èmi ò sì lọ sí i. A jẹ́ pé n táwọn èèyàn ń sọ yóò fẹ́ jọ bẹ́ẹ̀ nù. Àwọn sọ́jà àtẹ̀yìn tó wà lẹ́yìn wọn àti ń tó wà lápá ọ̀tún ń tó wà lápá òsì. Wọ́n rédíò ara wọn pé kí wọ́n máa sún papọ̀. Wọ́n wá mú wọn máàrin pẹ̀lú ọ̀tá àbọ̀n. Nígbà tí ọwọ́ ọ̀já dùn wọ́n káwọ́ òkè. Àwọn tó kúkú nù wọ́n sì kó wọn pẹ̀lú àwọn èròjà nǹkan ogun wọn. Wọ́n ní nǹkan ogun o kìí ṣe nǹkan ogun kékeré o bí wọ́n ṣe mú wọn rè. Kọ́lá ọ̀ láti sọ wípé wọ́n ti fojú àwọn mẹ́ta balẹ̀ ẹjọ́ nínú wọn o. Ìwádìí sì ń lọ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n fojú àwọn mẹ́ta balẹ̀ ẹjọ́. Ẹ̀yin èèyàn wá níbi tọ́rọ̀ wá dé dúró yìí. Ṣé ọwọ́ àjọ arrangement àbẹ́ni téèyàn jọ arrange nǹkan
téèyàn jọ mọ nǹkan pa ẹ̀ pé kàn fi bá wa dúnkùkù lájà ni tó wá fi hàn di pé ẹdú ẹnìkíní ẹdú ẹnìkejì rí pàrẹ́júmẹ́ǹtì eléyìí ọ̀fẹ́ lágbára pọ̀ jù. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì ní láti Niger State ní ẹ̀ ti wá. èyí tó fi hàn wá wípé nọ́ọ̀bì ṣeré o nọ́ọ̀bì yẹ̀yẹ̀yẹ́ o eléyìí kọjá apá ń ya kọ́ńtẹ́ǹtì lásán o. àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé lóríire àtàwọn agbébọn. ṣé erémọdé ni àbọ̀ṣẹlẹ̀ lóòótọ́? ṣé wọ́n kàn fi ṣòṣèlú ni àbí wọ́n fi rú wa lójú? alẹ́ ilẹ̀ gbọ́ kò ní dọ̀la o. ọ̀rọ̀ tó bá lóòótọ́ kò ní lẹ́jà ń bá kàn nú. bọ́ bá sọgọ́rùn-ún ọdún akàn ni ọmọ ṣe. ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. mo lọ sọ́jà mo tọjà dé torí káyọ̀ ó lè bá àgbà mi sojú gbogbo ẹranko láàyè ṣe é gbẹkùn jù. mo tún lọ sájò mo tàjò dé o torí káyọ̀ ó lè bá àgbà mi sojú gbogbo ẹyẹ láàyè ṣe é gbàsá. mo tún lọ sọ́jà mo tọjà dé torí káyọ̀ ó lè bá àgbà mi sojú gbogbo èèrà pátá ni àyè ṣe é gbà kàǹdù bàbá èèrà. ọ̀kín mi dé ẹlẹ́wù bàgẹ̀bàgẹ̀ kò ní mo rè mo lálẹ́ yìí o kò ń tòkó re tòkó. mo kí ajímúdẹ ní ọmọ Ọ̀ṣun mo kí ọ̀wẹ̀ mú kìtì ọ̀bọ̀ ọmọ Ọ̀ṣà mo kí láàyún ọmọ bàbá òde mo kí àyìnká ọmọ ìyá mo sì kí àwọn lámilámi àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo kí olóńgbò dúdú etí àjà tí máa ń lọ nígbà tí ọjà bá tú. alẹ́ ìyọ̀wọ̀ ní káàbọ̀ gàdíẹ̀ gbogbo abiyamọ ayé ò ẹni náà ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ o ẹ ní fojú sunkún ọmọ. bó o ní ọwọ́ ìjọba ṣe tẹ àwọn agbésùnmọ̀mí tí wọ́n gbé àwọn ọmọ ṣé lóòótọ́ wá ni àbí wọ́n gbára ń sọ? ṣé lóòótọ́ ni a pa lára wọn àbí ṣàròjí? ṣé wọ́n rí lára wọn mú àbárèjúẹ̀ǹtì? ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. àkúkú ní jẹ gbè débi páàkú gbè. àbẹ́nìkan jẹ àbẹ́nìkan mu. bọ́rọ̀ bá ti wí làáhàn mi ni bàtà dún lóòtú fẹ̀. ẹ gbọ́ pèrègèdè lálẹ́ yìí. àwọn agbófinró ẹ súnmọ́ di rédíò yìí. kíjọba ó súnmọ́ di rédíò káwọn àmọ̀tẹ́kùn náà ó súnmọ́. káwọn Oòduà ó súnmọ́ di rédíò káwọn àwọn ọ̀rọ̀ ẹkùn náà ẹ̀yin náà ẹ̀ súnmọ́ di rédíò. kábíyèsí olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọlárágbá arígbé ọba tí gbálákeje ọlọ́run bí wọn ò sí ta ni ìbá wà ọba láhàn náà ọba láfọ̀ṣẹ́ èdè tó fi náwó láwà ní tìtì rọ́rọ́ ọlọ́run tó ń gbà fi ọ̀run ọba tí gbaṣọ lọ́wọ́ kú bóra olórí eyẹ̀rì òdòdó ọba tó gbé ìmọ́lẹ̀ wọ̀. a lè kólúwa mọ́bì kan o kò sì síbi tọ́lọ́run ò sí ń jọ gbogbo ńgbà gbogbo àsìkò gbogbo lórí ohun gbogbo. ọba mi àṣẹ̀dá ọlá rẹ̀ ga tẹ̀gàn ló kù. igbóǹgbò gégé sí ọ̀dàn lọ̀dàn gbògbófò àti gbó gégé ṣe àtọ̀dán gbògbófò àtẹ́lẹwọ́ Olódùmarè ìpalá omi ló fi dá omi ló fi dá òkè lọ́dálẹ̀.
àsìmbẹ̀ o àkọọ́lẹ̀ sọ pé ijọ́ mẹ́fà ló fi dá gbogbo ẹ̀ tọ́lọ̀ ń bá lè dá ayé àtọ̀run ńjọ́ mẹ́fà tó fi èyí tó kù sí i a jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ rẹ̀ lè yí padà kọ́dọ̀tun àwa òmùní ọba lókè lọ́mọ̀ọ́lá ẹjẹ́ á máa rántí o ọ̀rọ̀ wa dayọ̀ lọ́la ká má banújẹ́ o. àwa òmùní ọba lókè lọ́mọ̀ọ́lá ẹjẹ́ á máa rántí ọ̀rọ̀ wa dayọ̀ lọ́la ká má banújẹ́. alẹ́ yọ̀ lágbára díẹ̀. kíní jẹ́ bẹ́ẹ̀ kíní jẹ́ kíní àná. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí principal. ìyá principal tí wọ́n dálẹ̀ táwọn èèyàn bùn mọ́tò. ìyá ti sọ wípé bóyá lòun padà lọ mọ́ ṣiṣẹ́ tíṣà mọ́ o. ó ní. ìyá ti lò 28 years ọkọ̀ ọdún méje tí ó lò tí ó fi fẹ̀yìntì. ó ní òun ò rò pé òun lè parí ọdún méje. àwọn èèyàn wá sọ pé ó ti ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní psychology trauma. wípé gbogbo ìgbà tó bá ti ń dé ọ́fíìsì ẹ̀ ní ọmọ rántí bí wọ́n ṣe wá jí òun gbé. pàápàá jùlọ tó bá dé environment ibi tí gbó wà ẹ̀rù ọmọ bá a. ó ní tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbé lọ òun rò pé òun ó ṣiṣẹ́ tíṣà mọ́. kábíyèsí olódùmarè. ẹ jẹ́ ń sáré sí ojú òpó lẹ́nu. káwo ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà yá yìí. ẹ bá ń ṣí ojú òpó stúdíò lẹ̀. a fẹ́ mọ ìmọ̀ràn tẹ́ gbà yá ẹ̀. ṣé kọ́ máa lọ ilé ẹ̀kọ́ lọ sinmi ni kọ́fẹ̀yìn ara rẹ̀ tì ní kó tó tásìkò ìjọba àfàyìn tìjọba àbí. ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ o. ìbàjẹ́ fún yín o. ẹ ṣeun. iléeṣẹ́ ìròyìn jóná o. ẹ ṣeun. orúkọ mi ni Kẹ́hìndé Ọmọ́tọ̀sọ̀ láti Dàwí Amúlòkó. yes. ṣé rí tẹ́sí bá dáyìn mọ́lẹ̀ ní òṣogbo ni. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ pé ẹ̀mí wọn wà. ẹ ríru ẹ̀sìn ti bandit ń rí ni o. Ọlọ́run ṣé rí Ọlọ́run ọba ni kì í sapá èèyàn. ṣé bọ́lọ̀ ló mú wọn kúrò bẹ́ẹ̀. ṣé rí kí a máa wo síwájú ẹ̀yìn ìmọ̀ èèyàn máa ń wò àbí bí wọ́n ti máa ń pè é. kí ya ẹ máa ro nǹkan kan. ọkọ̀ ọdún méje. ó ti níbi tí ya ẹ ń lọ Ọlọ́run fi ṣe ìgbésí ayé wọn bá Ọlọ́run fi ṣe ìgbésí ayé wọn bàjẹ́. ẹ ṣeun. ká padà sẹ́nu iṣẹ́ wọn. ọ̀dà. ká padà sẹ́nu iṣẹ́ wọn Ọlọ́run ìjọba jẹ wọn. ẹ jáwé lòmíì tọ́ba jèmi ń kọ́ ṣé wọ́n padà síbi iṣẹ́ tíṣà yẹn tá a padà sóko yẹn ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ o. ooo ń bolẹ̀ tí ń pè yí o. orúkọ tèmi ni ọjí ọmọ west. ọmọ west láti United States of Ile Tuntun Academy. United States of Ile Tuntun Academy. bẹ́ẹ̀ni lójú odò. mo tiẹ̀ láìkì yín ilé tuntun náà lẹ́kùn lọ́dà báwọn. n ta nílà gbé lárugẹ. ó ṣe jẹ́ ní alájí. tọ́ba jẹ́yìn ni ṣe tó padà lọ sùkúrù àbẹ́ rìtáyà. wọ́n láìpẹ́lá mo lọ mọ́. ẹ lọ mọ́. ntójú ọdẹ bá rí lóko tó bá délé kò ní lè sọ tán. nítorí bẹ́ẹ̀ yẹn gbogbo torí kọ́ ló ń sọ fún wa. wàláìkàlà ẹ̀sán bí lẹ́la. even though gan àwọn tó lọ gbà wọ́n lẹ̀ gan gbogbo tó rí lọ́nà tó bá pàdé kọ́ ló lè sọ tó bá délé. ọ̀tán ṣúgà jà. bó ṣe jẹ́ nìyẹn. kábíyèsí olódùmarè. ẹ̀jẹ̀ agbọ̀n tóbìnrin mi ò wí ẹ̀ka alẹ́ o. Hello, ẹ̀ka alẹ́ sàn. ẹ̀ka alẹ́ o ọkùnrin ló tún pè. ìpè ètò sà. àwa rèé o. abilékọ Adébáyọ̀ ni látàrí mọ́ lọ́lọ́ yàrá àfin. ok obìnrin abilékọ ni. bẹ́ẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ mà. látàrí mọ́ lọ́lọ́ yàrá àfin àtúpẹ́ sá. ẹ ṣeun tó bá jẹ́yìn ńkọ́
èmi ò ní lọ mọ́ o kódà tẹ́nìyàn bá jẹ́ bí ẹ̀gbọ́n mi kan ni ìníjẹ́ wọn lọ mọ́ wọn fẹ́ yàrá wọn tì bá mi. kódà tó bá jẹ́gbọ́n yín ẹ sọ pé ọmọ lọ mọ́. kódà kò sí ń tọ́jọ́ mọ́. owó ìfẹ̀yìntì rẹ̀ wá ń kọ́ bò ní ó ṣe gbà á. bí wọ́n bá fún wọn lówó fẹ̀yìntì fáìn tí wọ́n bá fún wọn déédéé tá bá ti kú sọ́hùn kan. ìjọba ìfẹ́ ni tí ó bá parí iṣẹ́ rẹ̀ lówó ìfẹ̀yìntì ó. ká fọwọ́ mówó wọn. ká fọwọ́ mówó wọn tí wọ́n bá yẹ pé wọ́n ti kú sọ́hùn kan tó lọ́wọ́ bá yọ wọ́n bá ń kọ́. ntẹ́ ń wí ni pé Sergeant Mórídélé ọ̀sán ju Major General Kúsógun lọ. bẹ́ẹ̀ni kábíyèsí Olódùmarè. ẹ káalẹ́ o. ẹ káalẹ́. ooo. Mrs. Alabi ló ń sọ̀rọ̀ láti Mọ́kọ́lá. náà. ẹ wò tó bá ṣèmi ni èmi ò ní lọ mọ́ o. Ọlọ́run ò ní jẹ́ àríláburú èmi ò ní lọ mọ́. Bẹ́ẹ̀ ni ìní lọ mọ́ kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ ayé yóò dá kò sẹ́ni tó fẹ́ kú òun ló mọ nǹkan tó ju rẹ̀ rí lọ́hùn òun ló mọ gbogbo àwọn nǹkan tó ti pass through. So ẹni tí ó jẹ̀ bá yàn débẹ̀ kò ní mọ bó ṣe rí lára rẹ̀. So ó mọ nǹkan táwọn rí àìmọye ìtọ́jú pé gan bọ́n ṣe wà nínú ilé ẹ̀rù ó mọ bà wọ́n àti bọ́ sí kitchen gan yóò máa bà wọ́n lẹ́rù. wọ́n mọ̀ wò fẹ̀tò wọn ní lè dáhùn mọ́ kò sí ní bẹ́rù tó bá yẹn tó bá lóun ò ní gbọ́ wàhálà yẹn pé family meeting lé lórí. ní ìyẹn kò fún ọ̀dọ́ tó bá dé èèyàn mi ọlọ́run bá tún fi ṣẹlẹ̀ rí ní pé family meeting lórí ni wípé níbo ó lọ́ọ̀bì kankan mọ́ kò síbi tí ó lọ mọ́. kábíyèsí Ọlọ́run. kò ní lè dá lọ́ọ̀bì kankan mọ́ yóò mọ̀ wò fẹ̀tò. ẹ̀lọ́ ẹ̀ káalẹ́ o. bàbá òyìnbó má lọ ìyá òyìnbó má ṣe èmi ò lè sọ tẹ́mi má ṣe iṣẹ́ ayé wọn. wípé. hello bàbá mi Kola Olootu. ẹ káalẹ́ o. kò lè ṣe yín kò lè ṣe ẹ̀mí yín ẹ gbàdé wọlé pẹ̀lú ògùn Ọlọ́run. àmín. orúkọ mi ní àràbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ láti olómi báàbí. ẹ ṣeun. tó bá jẹ́ mi ní ìrìn tí ó lọ o àjọ dàrú ni o. family mi tí ó jókòó tó bá tún lóun ò ní gbó òun ò ní gbà máa tún dáhùn ìrìn tí a níbi àná ò lọ nífẹ̀ẹ́. ìrìn tí ó lọ o. Ọlọ́run kò tí ò bá gba sálárì náà kó filẹ̀ kó jókòó ààrẹ jẹ Ọlọ́run sì tó dáa. lẹ́yìn eléyìí lẹ́yìn tó fẹ́ pè wọlé àápá fóònù díẹ̀. tọ́ba sèmi ni tíṣà tí wọ́n mú lọ nù gbó fún 56 days. ìwádìí lọ́pẹ́. tọ́lọ́run wá yọ mí báwọn ṣé ẹ padà tún mọ kẹ́kọ̀ọ́ ń lọ àbí ẹ rìtáyà ara yín. hello ẹ káalẹ́ o. bàbá mi ọmọ àgàbá níjà. ẹ ṣeun. ọjà ìdílé adésùn ní ìlú Ògùn bàbá mi o. ẹ ṣeun. látọdún tí mo ti ń tẹ̀lé yín mo wọlé sọ́dọ̀ yín lónìí. Olúwaṣẹ́gun Afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ. gbogbo alágbẹ̀dẹ ń kọ́. àgbàlagbà lẹ́nu àlàáfíà làwà gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin àgbàlagbà lẹ́nu mọ́ ń pòwe. ẹni kú tí ọba pa ni tó bá mọ̀ sí ni ní fìlà ká mọ̀ dúpẹ́ lọ́mọ̀ tọ́. ẹni tí kìíní ká bá ti pààrọ̀ ẹ̀rí bàbá mi. tó bá rí wèrè yọ ọmọ ọ. ìwọ̀n bá tọ́lọ́ ń bá jí orí inú tí wọ́n bá fi ṣe láàánú kọ́ wá bísínẹ́sì tí ọmọ ṣe báwọn ọjọ́ wá bá ràn lọ́sẹ̀. ọyá pa fóònù pátápátá ká lè bá gbádùn ara wa bí èbó ṣe gbádùn tí. ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ lálẹ́ ìjọ ní ààyè ọ̀rọ̀ a máa wà tí ò ní sọ̀rọ̀ ìgbà míì sì ní ọ̀rọ̀ wà kò ní sáàyè ààyè wà lónìí ọ̀rọ̀ wà ẹ̀yin tẹ́ gbọ́ náà èyí tí ayọ̀ lẹ́ fi gbọ́ rárá ẹni tí ó gbé mínírààsì ọ̀dọ̀ kó gbé ọ̀dọ̀ ẹni tí ó gbé nǹkan kan bíi gbúgbúrú ọ̀dọ̀ ẹ̀ mọ́ wọn jẹ ètò tèmi ọ̀wọ̀ ní kábọ̀gà díẹ̀ o. atẹ́gùn fẹ́ àtìrífòrò adìẹ o. àṣírí olókòbó tú aṣọ́ya yẹ̀rí tú. gbogbo ntí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa àwọn ọmọ tí a ń gbé lórí rẹ̀ lálẹ́ ilẹ̀ mọ̀.
wábì kan jòkó sí o. ìwádìí lágbà ibi tí nílé sí o. ǹjẹ́ mọ̀ pé bí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yìn kan lọ́la kọ ìwà mi. ọ̀nà méjì ló pín sí o. àwọn kan ń sọ pé tó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ sá àbí kàn dá dòńdó o. mo mọ́wọ́ dòdò mo fi pọ́ ọmọ ń dòdò ọmọ ń dòdò ń fi dòdò ṣeré. bàbá olódòdó dé ọmọ ń dòdò bẹ́lu dòdò dé ọ̀yọ́. ó sáré títí ọkọ lùyá oníyọ̀ ó ṣubú lọ lọ́yọ́. ọpẹ́lọpẹ́ bàbá ọlọ́mọ yọyọ tí ń gbọ́yọ̀ tọ́yọ ìyá oníyọ̀ nínú ìyọnu. ọ̀sẹ́ni ọmọ wípé ilẹ̀ ní í yọ o. ilẹ̀ mọ́ yọ̀ mí o. ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòòkà. àìbínú orí ká fi fìlà dé bàdí. olódùmarè ìbà rẹ lálẹ́ yìí. olódùmarè agọ̀tún ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ tó forí ṣàgbéjì omi. àmọ́ lọ àmọ́ yà. ẹ má jẹ́ kí tẹnu ọbọ̀ ẹ má jẹ́ kí tilẹ̀ ọ́ dànù ẹ má sì jẹ́ kí tilẹ̀ ọ́ pọ̀ ju tẹnu lọ. wọ́n wá wọ́n rí wọ́n lé wọ́n bá. bá a bá ń sọ̀rọ̀ nípa ìwádìí ọ̀rìn kíni wí tí mo rí nípa bí ẹ ṣe gbé àwọn ọmọ ẹ lọ. àṣírí kan mo kọ́kọ́ sọ fún yín látinú oṣù kejì bí wọ́n sì ṣe bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ẹgbẹ́ ajàjàǹgbara kan àwọn ẹgbẹ́ esin ọ̀kọ́kú àbí mélòó wọn dá a lẹ̀ wọ́n kó kínní pílátífọ̀mù tí wọ́n máa ṣe lórí fóònù yẹn wọ́n kó jọ wọ́n ń ṣàyìn àwọn èèyàn sí gbogbo ìwọ tí ọ̀mọ́wọ́tà ọ̀mẹsẹ̀ tọ́sàdédé rí gúrùpù kan tí wọ́n sáìn rẹ fún gúrùpù tí wọ́n náà ó kórí bọ̀ ọlọ́run mọ́jọ sáìn gúrùpù tí wọ́n ó fi rán ọ lẹ́wọ̀n ọlọ́run mọ́jọ sáìn gúrùpù àwọn tí wọ́n ń wá o. wọ́n dá gúrùpù lẹ̀ lórí fóònù wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láti bẹ̀ wọ́n ti ń plan gbogbo bí wọ́n ó ṣe rìn. hey kábíyèsí olódùmarè nǹkan mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o. ṣé ẹ gbàgbé pé mùjísà tá a kọ́kọ́ rí ni pé wọ́n dú Mr. Oyèdòkun. kí ni ẹ̀ṣẹ̀ wo ni Mr. Oyèdòkun ṣẹ̀ tí wọ́n fi dùnbù ẹ̀? níbo Mr. Oyèdòkun wà tí wọ́n fi lọ mú un tí wọ́n fi dùnbù ẹ̀? sáwọn ọmọ yẹn ń wo ni àtàwọn tíṣà bí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ kọ́ o. ibì kan náà wọ́n káwọn ọkùnrin àti obìnrin sí ọkùnrin àti obìnrin lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá fi nǹkan dì wọ́n lójú wọ́n dì nǹkan mọ́ wọn lójú débi pé wọn ò lè mọ bí àwọn wà. ẹ̀ṣẹ̀ tí Mr. Oyèdòkun ṣẹ̀ tí wọ́n fi pa á ní fanáfanṣu ni wípé nígbà tí wọ́n kó wọn sórí masíìnì. ẹni jẹ̀ka tó múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ onígbẹ́. kí wọ́n ó tó kó wọn wọ́n sọ pé kí kálukú yọ̀ǹda kó kó fóònù ẹ̀ wá. wọ́n ní Mr. Oyèdòkun ò fi fóònù tiẹ̀ sílẹ̀. ẹni tó wá gbọ́n lórí mọ́sínì bóyá fóònù Mr. Oyèdòkun ríǹgì ṣé mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́yẹn kálukú ọmọ pè lákọlákọ ń bolẹ̀ wà kò lè gbé fóònù ṣùgbọ́n fóònù ń ró lákọlákọ lọ́wọ́ ẹ̀ nínú àpò ẹ̀ bí wọ́n sì ṣe dénú gbó tán lẹ́ni tó gun mọ́sínì àtàwọn ikọ̀ ẹ̀yẹ́sìn ọ̀kọ́kú tí wọ́n gbé wọn lọ sọ pé òun fura pé fóònù ń bẹ lára Oyèdòkun.
eré ni àbí àlọ́ wọn kọ́ bàkú ẹ̀ wọ́n bá fóònù wọ́n sì bí léèrè wípé nígbà wọn ní kálukú ó fi fóònù ńlẹ̀ ọ̀gbọ́ ni ó lóun ọ̀mọ̀gbà náà tí wọ́n ní wọn ó fi fóònù ńlẹ̀ inú bí ọ̀gá wọn pátápátá ó ní bóun ọ̀bá tiẹ̀ ní pẹ́ nìkankan òun ó fi ọjọ́ òfin káwọn èèyàn ó lè bá a mọ̀ wípé kò dáa kéèyàn máa parọ́ lórí fóònù tó wà lápò ẹ̀. lójijì wọ́n mú kúrò láàrin àwọn tí wọ́n kó sí. wọ́n ti kó wọn bì kan náà wọ́n ti faṣọ dì wọ́n lójú wọ́n sì mú un lọ. wọ́n ló bẹ̀bẹ̀ kódà ó fọlọ́n bẹ̀ wọ́n. wọ́n ní wọn ò gbọ́ ọ̀gá wọn ti fún wọn ní ọ̀dà pé kí wọ́n lọ yanjú ẹ̀. wọ́n mú débi tí wọ́n ó ti yanjú ẹ̀. wọ́n lé wọn bá. wọ́n gbọ́ tí ń pariwo lọ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́. ariwo làwọn ọmọ iléèwé ẹ̀ gbọ́ àtàwọn píríncípà. wọ́n gbọ́ ariwo títí. ọ̀tọ́ mi bá wọnú àgbọ̀. nígbà ọ̀dẹ̀ kan ariwo yẹn lọ òkè lálálálálá. àyún ni wọ́n rí wọn ọ̀rá bọ̀. ó tó bí wákàtí kan nìkan nínú àwọn ọmọ ẹṣin ọ̀kọ́kú yẹn níwà ń jó ní bí ìgbà téèyàn ń yayọ pé wọ́n ti mú kan balẹ̀ nù yín wọ́n ní kọrin ní jó wọn ò tú wọn lójú lẹ̀ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n dè wọ́n lọ́wọ́ bí wọ́n bá fẹ́ yàgbẹ́ tàbí wọ́n fẹ́ tọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wọ́n ní pé ẹ dákun ẹ jọ̀ọ́. ọ̀kan tí wọ́n tọ́ wà nínú ara àwọn tó gba òmìnira nínú àwọn tíṣà ló ròyìn báwọn tó ròyìn ogun o. kò dé ní Mr. Oyedokun bóun ṣe lọ́nu. wọ́n yanjú ẹ̀ wọ́n sì pa fáìlì rẹ̀ déwájú Ọlọ́run. That was the end of Mr. Oyedokun. ẹni tó ti ṣe tíṣà kábíyèsí Olódùmarè. ní gbogbo àwa tá ń gbọ́ mi lálẹ́ èèyàn mélòó ló ra bisikíìtì tàbí èèyàn mélòó nínú yín ló ra ńkásífù tó rántí tíṣà rẹ̀ tó dáa sí ńgbà tó wà ní primary school. èèyàn mélòó ló béèrè ilé tíṣà rẹ̀ tí ń bẹ nígbà tí ó wà ní secondary school. èèyàn mélòó ọmọ iléèwé mélòó ni a jọ sowọ́pọ̀ wípé kí wọ́n rántí ọjọ́ òbí principal àwọn kan kí wọ́n sọjọ́ òbí fún un. sọ́run wá lè rí tíṣà wà ní. alẹ́ ilẹ̀ gbọ́ kò ní í dọ̀la o àṣírí tó farasin tọ́pọ̀lọpọ̀ mọ̀. kábíyèsí Olódùmarè. GBEDE-GBEYO TV lọ́jọ́kọ́jọ́ àwa ni bàbá.